ntọ́ ká àwọn mùsùlùmí ni pé kí gbogbo nǹkan tí wọ́n ń pè ní àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá kó sáwọlẹ̀ jẹ́jẹ́ lolóòlù ń ṣe tiẹ̀. ṣe rí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí ọmọbìnrin tó fojú kan olóòlù ṣẹ́ni tó ṣẹlẹ̀ sí. ńgbà táwọn oníṣẹ̀ṣe ò pe Muslim lórúkọ wọn ò pe Christian lórúkọ kí ni máa ń ṣe ẹ̀yin mùsùlùmí tó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ̀ máa ń rí ẹlẹ́bọ. ń dẹ̀rù pé ẹrẹ́ nìkan tó gbẹ́bọ wá sórí ìta wájú ilé yín why calling them ẹlẹ́bọ. nísìn àwọn tẹ́ ẹ pè lẹ́lẹ́. ara rẹ̀ ṣe kí ni lẹ́yìn para rẹ̀ ò balẹ̀ kọ́ bílíọ̀nù wá. kí ló dé tá a máa ń dẹ̀jà ńlẹ̀ káàárọ̀ òjíire nǹkan bá ti pè léèwọ̀ kí ló dé tá a gbà pé èèwọ̀ ni torí pé ilé ayé wọn kò fi gbogbo ara báláǹsì náà pẹ̀lú yẹ̀yẹ́ tí wọ́n ń fi ìṣẹ̀ṣe àti àṣà Yorùbá ṣe. Yorùbá ni wá entertainment ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ comment síbẹ̀ ẹ share ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yóò di sí o Yorùbá ni wá entertainment ìta gbangba là béwé ajílété. mi ò ever gbọ́ rí níbi tẹ́gun olóòlù ti sọ pé kí Islam ọmọ exist tàbí kí Muslim ọmọ practice religion wọn mi ò tí ì gbọ́ rí níbi tẹ́gun olóòlù ti lọ dúró sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì tó ní káwọn onígbàgbọ́ kí wọ́n má jọ́sìn lọ́jọ́ ìsinmi kí ló dé tájókòó kunkun wa ò ní jẹ́ kájókòó jẹ́jẹ́ ó jókòó ẹ̀ jẹ́jẹ́ ẹ̀yin mùsùlùmí náà lọ́mọ yín wá bàbá àkàndọ̀rọ̀ àwòkòǹkò a sọ̀rọ̀ lónìí kì í ṣe pàṣọrọ̀ ẹ̀ rí because bójú bá ń ṣe pé ẹjẹ́ ayọ́ ká fi hojú látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ eégún ntọ́ ká àwọn Muslim ni pé kí gbogbo nǹkan tí wọ́n ń pè ní àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá kó sáwọlẹ̀ ntí wọ́n sì gbé dání ọ̀dá tó ń ti ń bẹ lọ́wọ́ wa I can say it categorically ṣé ẹ gbàgbé pé mo sọ̀rọ̀ kan jò náà mo ní kí MS bàbá kọ́ mọ múra lẹ̀ mọ́ ń bọ̀ because gbogbo àwọn nǹkan tí MS bàbá ń ṣe yìí ńlá Àkàndọ̀rọ̀ Àwíkóńkó ti ṣe díẹ̀ rẹ̀ ní 2018 2019 2020 ìyàtọ̀ tí MS bàbá ni pé òun kéwú ọmọ Kùránì dáadáa ó jẹ́ kí kinní ọ̀hún dùn lẹ́nu ẹ̀ so majority àwọn mùsùlùmí gan ni wọ́n máa ń mọ̀ wípé ọgbẹ́ni ọkùnrin ọmọ nǹkan tí ń sọ so ká má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ jẹ́jẹ́ lolóòlù ń ṣe tiẹ̀ ṣe rí ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sí ọmọbìnrin tó fojú kan olóòlù ṣẹ́ni tó ṣẹlẹ̀ sí ẹ̀rí tí wọ́n fojú ẹ̀ rí mọ́ ń bọ̀ ń bẹ̀ olúwo náà dá sọ̀rọ̀ olóòlù kò dàbí pé èèyàn ṣe yẹ̀yẹ́ akéwùgbà góòdì lẹni tó sòótọ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ olóòlù àpékélégún ọmọ ṣeégún àpékólóró ọmọ ṣe tiẹ̀ Yorùbá kárí wọ́n lé égún fégún òòṣà fòòṣà bó bá ṣe wo lóró ni kò ṣe nǹkan ẹ̀ ìyẹn túmọ̀ sí wípé inú ọ̀gbà láàyè ọ̀gbà bí ọba ti gba abẹ́rẹ́ ó yẹ kó gbókùn díẹ̀ ńgbà táwọn oníṣẹ̀ṣe ò pe Muslim lórúkọ wọn ò pe Christian lórúkọ kí ni máa ń ṣe ẹ̀yin mùsùlùmí tó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ̀ máa ń rí ẹlẹ́bọ ń dẹ̀rù pé ẹrẹ́ nìkan tó gbẹ́bọ wá sórí ìta wájú ilé yín why calling them ẹlẹ́bọ nísìn àwọn tẹ́ ẹ pè lẹ́lẹ́ ẹ wà relevant mọ́ ẹ̀sìn yín ò wà relevant mọ́ torí wọ́n ti jẹ́ ká mọ̀ tí ń bẹ nínú ògò tí ń jẹ́ gẹ́ẹ̀nẹ̀ wọ́n já mọ̀ wípé eré ní bẹ́ẹ̀ ń Káàbà wọ́n já mọ̀ wípé ẹ̀sìn tá a pè lẹ́sìn àlàáfíà ìwà jàgídíjàgan làwọn tó ń hù ni wọ́n ń sìn ni wọ́n ń lò jù torí àkókò wa torí pé ìfẹ́ ní púpọ̀ ṣe lẹ́nu wa kò yé sì yé mi pé àsìkò rèé láti rèé sùn ká múra fún iṣẹ́ ọ̀la ṣùgbọ́n kó tó di pa sùn ẹni sùúrù fẹ́mi o kí n kọ́kọ́ gúnlé ọ̀rọ̀ mi ẹni sùúrù fẹ́mi o ẹ̀bẹ̀ kan náà mọ bẹ̀ pé kẹ́ bá ń pín prógráàmù yìí bẹ́ẹ̀ ṣe ń wọlé òun
ẹ mọ́ bá ń pín báhùn now ń bó ní ká ti bẹ̀rẹ̀ ẹ já bẹ̀rẹ̀ lórí àwọn àfáà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ oríṣiríṣi séégún olóòlù àbí táwọn tó ń séégún oṣù keje la wà yìí káàkiri ìlú ni wọ́n ti ń sọdún eégún lọ́wọ́ àwọn kan lè má ṣe tí wọ́n lóṣù keje ìgbà tó bá wù kálukú ló lè ṣe kì í papọ̀ Kennedy tí kì í ṣe táìṣe sábà jẹ́ kó papọ̀ òun ni pé káwa tá a witness ọdún eégún tìlú yìí ká lè láǹfààní àti lọ sílùú míì ká lè láǹfààní àti délùú míì káwo oríṣiríṣi ọdún eégún síra wọn káwo oríṣiríṣi eégún síra wọn káwo ìlú wo ló dùn ìlú wo ni ó dùn bó láti fẹ́ múra sí tọ̀dọ̀ wa lo and behold àti Christian àti mùsùlùmí ni wọ́n lóró ìdílé tí wọ́n ń ṣe ni wọ́n lóòsà ìdílé tí wọ́n ń bọ ní yàrá tó ìjẹ́ pé dúdú lẹ́yìn rí òde ni wọ́n ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n pera wọ́n ń ta ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n jẹ́ lábẹ́ inú ilé ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire bí ọjọ́ wo ìgbà wo látànra wa dà ọjọ́ wo ìgbà wo látara wa lọ́pọ̀ dà ṣé gbàgbé ẹ ń bá tara ilé ẹ̀ lọ́pọ̀ kò ní ríra bọ́ bá dọ̀ wọ́n gógó ọmọ tó sọ lẹ́nu ó fàpọ̀ tọ́jú àpò yàsára para ni kí ló dé táwa náà gbé tiwa lárugẹ lóòótọ́ àwọn nǹkan kan ń bẹnu àṣà àti ṣe káàárọ̀ òjíire bí tí ọ̀bá gbà mú mọ́ èyí tí ọ̀bá gbà mú ẹ̀sẹ̀ já gbé ẹgbẹ́ kan ntọ́ bá gbà mú ká tẹpẹlẹ mọ́ lélẹ̀ tó túmọ̀ sí wípé kò tún sí nínú àṣà àti ìṣe Yorùbá tí ọ̀bá gbà mú tàbí tí ò wúlò eléyìí tí ọ̀bá gbà mú mọ́ ohun tá a rò pé ọ̀bá gbà mú ẹja kó sí museum kọjá ń tààrọ̀ ọmọdọ́mọ wọ́mọ wá wò lẹ́yìn wá ọ̀la àwọn idà tí wọ́n fi jagun Kírìjí àpò tí wọ́n fi jagun orí ọ̀bọ tí wọ́n pa orí ìnàkí tí wọ́n pa lójú ogun gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ museum títẹ̀ mọ́ lọ wò ń bẹ̀ èèlò wọn fi ń wò museum 200 naira bó bá wá wọ́n ní ìsìn 500 naira wọ́n fààyè gba everybody láti wá wò nǹkan ṣẹ̀ǹbáyé yín gbogbo ẹ̀ ni wọ́n ṣàlàyé fún elétò ètò torí pé ìran Yorùbá ò ní àkàkún lóríṣiríṣi nǹkan wá fi ń dìtẹ̀ni ẹlẹ́ni ṣé ẹ gbàgbé adé tó bá ń dé tí ń wuyì tí ń dá aré fẹ́rẹ́fẹ́ lórí ọba tó bá dá kò kan àwọn ọba wọ́ọ̀mọ̀ dé face cap ẹja mọ̀rọ̀ sọ now ẹja bẹ̀rẹ̀ látòrí arábìnrin tó wo olóòlù kí lójú rẹ̀ rí wọ́n fárun orí ẹ̀ wọ́n so ewúrẹ́ mọ́ lọ́rùn wọ́n ní ọmọ jóyí di òsàká níta gbangba torí mo rántí dáadáa ńgbà tá a wà ń kékeré ẹ jẹ́ kí n sáré calculate between 1982 to 1983 mo wà níbàdàn èmi àti ìyá mi ń lọ ibì kan bóyá mi ò mọ̀ bóyá wọ́n mú mi lọ UCH torí kíní kan máa ń ṣe mí gbà náà àmúrun so a ti lọ sí kílíníìkì tó wà ní Ìbàdàn Poli wọ́n wá recommend pé ká lọ sí UCH ọjọ́ náà wà lólóòlù ń jáde so nínú taxi tá a wà ń gbà náà driver taxi ní kí mọ́mì mi ó tẹrí balẹ̀ kán tẹrí balẹ̀ olóòlù so èmi kéré ń gbà náà but kò disturb èmi tí mo jẹ́ ọkùnrin mo láǹfààní àti wò ó obìnrin ni kì í rí olóòlù kí ló dé tá a máa ń dẹ̀jà ńlẹ̀ káàárọ̀ òjíire nǹkan bá ti pèlè èèwọ̀ kí ló dé tá a gbà pé èèwọ̀ ni mo rántí ń gbà náà ìyá mi ń dọ̀bálẹ̀ bẹ́rẹ́bẹ́rẹ́ nínú táksì èmi wà ń bẹ̀ mi wà lókè òye ń tọ́sẹ̀lẹ̀ òfin gbogbo ara yé mi dàbí alára àfi tí n bá fẹ́ parọ́ lókù 1982 ọmọ ọdún mélòó ní jẹ̀ngbà náà ọmọ ọdún 7 ṣùgbọ́n experience yẹn ò kúrò lórí mi
a lọ abọ̀ inú payà ni mọ́mì mi wà nínú taxi ń bẹ̀ èmi àti ẹ̀ náà láwa ń bẹ̀ àyà tèmi náà ń jà mọ́ tí ó ṣẹlẹ̀ láti ìgbà náà mo ti mú sọ́kàn pé eégún kan bẹ́ ń bàdàn kì í róbìnrin so n tí wọ́n ń pè níṣẹ̀ṣe nu àṣírí tí ń bẹ nínú àṣà àti ìṣe Yorùbá nu ẹjá keep ẹ̀ forever ká má fààyè gbẹnì kankan pẹ̀lú ẹ̀sìn òṣì kan láti wá ìrèzí tó jẹ́ tiwa dànù sofa tá àti mú ọ lọ́wọ́ dání pé kí wọ́n má ṣe òòṣà tiwọn òòṣà ní tí wọ́n ń pè lẹ́sìn Christianity òòṣà ni Islamic òòṣà ni because ó lọ́nà tí wọ́n ń gbà sìn kí wákàtí 5 orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ fún ìrun tẹ́ ń kí àwọn Christian ó ka sáàmù òòṣà tí wọ́n nìyẹn ìṣẹ̀ṣe tí wọ́n nìyẹn nǹkan nígbàgbọ́ nínú ẹ̀ nìyẹn ẹ jẹ́ kí eléégún ó sin tó nígbàgbọ́ nínú ẹ̀ so according to nǹkan tí mo gbọ́ wọ́n lọ́mọbìnrin yìí ṣe bí ọkùnrin ló fi rólóòlù ìtàn kan bẹ tí wọ́n sọ fún mi láyé ìgbà náà ní late 80s tàbí early 90s bóyá olóòlù náà ni wọ́n sọ nípa eégún kan pé obìnrin ò gbọ́dọ̀ wò ó eégún eléyìí tàbí òòṣà eléyìí kì í róbìnrin ẹnìkan sì lórí òkè gàréètì ó sì da nǹkan borí ó sì try láti yọjú wò ó do you know nbi tó sápamọ́ sí eégún yẹn fìlì ẹ̀ ó sì na ọ̀pá síbẹ̀ ẹni yẹn dàda nǹkan míì sábẹ́ ibi tó sápamọ́ sí láyé àtijọ́ bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ Olúwo ṣe mọ̀ wípé èèyàn ńlá ni lolúwo ṣùgbọ́n lọ́pọ̀ ọgbà tó bá ti já nǹkan orí rádáadáa ni máa ń sọ bí ọmọ kú lọ́wọ́ adití ó lè máa sọ wípé kàn jẹ́ kóbìnrin ó tiẹ̀ rólú olóòlù gan kí ni ó ṣẹlẹ̀ kò sí ní tí ó ṣẹlẹ̀ ẹ jẹ́ kàn try ẹ̀ so now nílùú ìyá mi orò ni wọ́n máa ń ṣe ń bẹ̀ tí bẹ́ẹ̀ gbọ́ tí mo máa ń ṣe yínmi gbẹ́kẹ́ ẹkùn olókèrè ìwé ìjèrò ọ̀tọ̀ bọlé famayọ orò ń kùn yùmùyùmù ó fẹ́ sọ̀rọ̀ láyé ìgbà náà àpọ́nlé àti iyì ń bẹ fórò unlike today táwọn ọmọ Gen Z tí wọ́n ti ń ṣe orò lójú kámẹ́rà wọ́n ti ń gbé orò sínú TikTok wọ́n ti ń gbé orò sínú Facebook wọ́n mọ̀ wípé ẹlẹ́yà ìran àwọn làwọn ń ṣe torí pé ilé ayé wọn kò fi gbogbo ara báláǹsì náà pẹ̀lú yẹ̀yẹ́ tí wọ́n ń fi ìṣẹ̀ṣe àti àṣà Yorùbá ṣe ntọ́ yẹ kí wọ́n gbé lárugẹ ni wọ́n ń tàbùkù ẹ̀ ayédáyé ọ̀làjú lóòótọ́ ká gbé ọ̀làjú sẹ́gbẹ́ kan ká gbé ìṣẹ̀ṣe sẹ́gbẹ́ kan méjèèjì wọ́n lè fẹ̀gbẹ́ rìn papọ̀ èmi àtẹ̀yìn sọ̀rọ̀ nípa èdè Yorùbá kí làkóónú ti ń bẹ́nu èdè Yorùbá n tí wọ́n ń pè níṣẹ̀ṣe lónìí tá ń pè láṣà lónìí ipò ọba nìkan ló ṣẹ́kù ńbẹ̀ eégún yìí ló tẹ̀lé àwọn orò wọ̀nyí ló dẹ̀kan ńbẹ̀ láwọn ìlú kọ̀ọ̀kan wọ́n ti parun mo rí ìlú kan tòsí ìlú mi tó jẹ́ pé wọ́n ní táwọn ó bá jọba Christian làwọn ó fi jọba ìgbà wọn náà dẹ̀ yí padà sí dáadáa ká má sọ kejì alright so arábìnrin yìí n tí wọ́n fojú ẹ̀ rí yóò rò fún àrọmọdọ́mọ òun lélẹ̀ o tó bá sọ pé kẹ má wo lóòlù ẹ kàn ti kun ẹ̀ nígbà ó múra bí ọkùnrin ó bọ́ síta ó dẹ̀ lọ fídíò ló. now
ìyá rẹ̀ wọ́n ní ó fárí fún un kó má dàbí ẹni pé àkórun ẹ̀ ló á fi ṣe nǹkan kan alright òun náà tó lélẹ́yìí. àwọn ọlọ́pàá náà náà sùúrù sí i ó kò ní bí wọ́n ṣe ṣe ọlọ́pàá ló ní dé bọ́ ó ní máa ṣẹ̀gẹ́ ní àwọn olórí burúkú. àwọn míì ti ṣe rí tán sọ pé látijọ́ tán ti ṣe ni wọ́n ti ń ṣe nǹkan oṣù tí ò dáwọ́ dúró mọ́ láyé wọn. nǹkan mọ́ láyà bọ́ bá jẹ́ muslim ni ṣé wọ́n gbà padà sínú ẹ̀sìn Islam pẹ̀lú gbogbo nǹkan tán kó tán so mọ́ láyà àwọn rúṣọ pupa sí ń dì má ṣe ilé ayé ní gbé bá a bá ṣe oní tójú wọn máa ń rí. ó ṣe fídíò lóòlù kí ló ṣe mo ṣe fídíò lóòlù ni. kí ló ṣẹlẹ̀ sí wọ gẹ́gẹ́ láti gbà tó ti ṣe. mi ò balẹ̀ nígbà yẹn. sọ̀rọ̀ sókè kí wọ́n yẹ. mi ò balẹ̀ láti gbà yẹn. ẹ lọ́ọ́ ti ṣe kí ni. láti gbà tí mo ti ṣe fídíò lóòlù. láti ìgbà tóun ti ṣe fídíò lóòlù ara òun ò balẹ̀ láti ìgbà òun eégún ló lóòlù kì í ṣe páwọn èèyàn wò obìnrin ni wọ́n ní kì í rí wọ́n sì sọ̀tàn tí ìfíró obìnrin. ṣàǹbọ̀ nǹkan tó sọ o. lẹ́yìn ló ṣe fídíò ẹ̀jọ̀ ṣe kí ni ẹ̀jọ̀ dára rẹ̀. ẹ gbọ́ látijọ́ tó ti ṣe fídíò ẹ̀jẹ̀ ọ̀dá lára rẹ̀ bí ó bá sì padà wá bí ó ṣe máa ṣe táyé tẹ́jẹ̀ ó fi tán lára ẹnu Yorùbá sì níṣẹ̀ṣe eégún tí wọ́n ń pè lólòlù wọ́n ti ń ṣe látọdún gbọ̀nhàn ohun ọ̀gbà obìnrin ni mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Olúwo mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Akeugba Gold. ẹ já kúrò lórí eléyìí o mo ti deliver message mo fẹ́ deliver ń bẹ̀ ó rìkọ́ọ̀dù olóòlù ara rẹ̀ ò balẹ̀ mọ́ láti ìgbà náà ní tí ó fi ń sọ pé ara rẹ̀ ò balẹ̀ mọ́ ní ìsun ẹ̀jẹ̀ tí ò dá lára rẹ̀ láti ìgbà náà eléyìí ò kì í ṣe story fúnra lára ẹ̀ lẹ́gbọ́ ìdí òsà ló wà yìí ìrópọ̀ ń bẹ̀ bíi bìbà alright ẹ̀já kú ń bẹ̀ hùn ẹ̀já lọ sọ́dọ̀ Olúwo ká tó padà sọ́dọ̀ Akeugba Gold. Àṣà àti ṣe àwọn làwọn máa ń gbé lárugẹ àwọn làwọn máa ń jó ìwé ìwé ẹ má gbé obìnrin kankan wá láàyè ní ọjọ́ yìí o mistake máa wà lẹ́gbẹ́ obìnrin tí ò gbọ́ nípa. now ẹ má tún já drag tọ̀rọ̀ Olúwo náà ẹ jẹ́ ń fẹnu ṣàlàyé nǹkan tó Olúwo sọ Olúwo ní ó fọlọ́ọ̀lù ṣe yẹ̀yẹ́ o kò ní mí nì ó ní bàbá wò ó gbogbo àwọn ọdún ìṣẹ̀ṣe àṣà tá a máa ń ṣe àwọn obìnrin wọn máa ń pọ̀ jù bí gbogbo nǹkan àwọn obìnrin ní máa ń gbé e lárugẹ ẹ wá bá ń sọ fÓlúwo gbogbo ẹ̀yin ọmọ Ìwó gbogbo ẹ̀yin àgbà Ìwó gbogbo ẹ̀yin mùsùlùmí tí ń gbè sÓlúwo lẹ́yìn gbogbo yín tẹ̀ ń ṣe káre pé ọmọ ọkọ ni ẹ wí fún pé olóòlù ọ̀sẹ̀sẹ̀ jáde lónìí kò ẹ̀sẹ̀ dé lónìí olóòlù ti wà látọdún gbọ̀n kan tó bólúwo gan
kì í sí róbìnrin láti ìgbà náà títí dé ìsìn kí lolúwo ṣe ní lọ́kàn pé òun ó change olóòlù sí ìsìn ní ìsìn bó ṣe báyé àṣàjẹ́ ní Ìwó tó dorí ìṣẹ̀ṣe kodò ní Ìwó. Olúwo ní mission ó fẹ́ execute mission ẹ̀ wọ́n support àwọn tán láwọn ọ̀tàn ìsìláàmù wọ́n support àwọn tí wọ́n láwọn ọ̀tàn sàríà. ẹ̀já jẹ́ kó yé Olúwo wípé ibi tó bá gbámọ̀ládé ni kó jó dé ńbo ló sì gbámọ̀ládé gbígbámọ̀lá rẹ̀ káàkiri ojú ilẹ̀ Ìwó lọ níbi tó so lórí sínú níbi tó jọba sínú. àgbàlagbà kan ò sì lè tòkè Ògùn wá kọ́ mọ́ wá ṣe mú gògùnù lálẹ́dẹ́ Ọ̀yọ́ kólúwọ̀ ọmọ kọ Olúwo tiẹ̀ lè kọ́ wọn bàdàn bọ́n ṣe fẹ́ lólé ayé wọn kò lè kọ́ ìlú míì bí wọn ó ṣe gbé gbèsè ayé wọn kálukú ló mọ bí ó ṣe lólé ayé ẹ̀. now ntọ́lúwo sọ ni wípé bàbá sọ wípé káwọn obìnrin ọmọ wo olóòlù ṣé olóòlù ò lè gba àwọn obìnrin mọ́ra ni àti pàápàá ìlú ńlá nìbàdàn àwọn àrè tí wọn ò gbọ́ pé wọ́n ń so olóòlù nìbàdàn polóòlù jáde táwọn eléyìí bá ń bọ̀ láti ibì kan tán fẹ́ kọjá ń bàdàn bóò ni yóò ṣe rí ẹ bá ń wí fún Olúwo pé olóòlù kì í wá sí Ìwó road olóòlù kì í wá sí mùsùlùmù kì í wá sọ́lọ́ ń ṣògo olóòlù mọ bí ó ní gbèdéke bí tí olóòlù máa ń dé kì í ṣe pé olóòlù náà fi ń ṣèkà tàbáwọn ilé tàbáwọn tí ń so olóòlù wọn máa fi ń ṣèkà débi pé wọ́n mọ̀ọ́mọ̀ déédéé gbé lọ síbi táwọn obìnrin wà ọdún mélòó lẹ́tí obìnrin fojú kan olóòlù tàbí nǹkan kan ṣẹlẹ̀ sí ìyàn nítorí olóòlù tí ìbá ṣe lè ta ẹsẹ̀ gbọ́ yìí irú ẹ̀ ti wáyé ó ti pẹ́ kò ṣẹlẹ̀ mọ́ àwọn ọmọ Ìbàdàn ti mọ bọ́n ṣe nǹkan wọn àwọn ọmọ Ìbàdàn ti mọ ibi tí wọ́n gbọ́dọ̀ rìn sí tó lóòlù bá ti jáde àti ibi tí wọ́n gbọ́dọ̀ rìn sí kì í ṣe gbogbo ilẹ̀ Ìbàdàn kò sí eégún tó lè yí ilẹ̀ Ìbàdàn ká tán lọ́jọ́ kan ṣoṣo so ẹ fi olóòlù lẹ̀ ẹ já gbọ́rọ̀ Olúwo díẹ̀ sí. announcement olóòlù tó bá wá sólóòlù ọ̀pá ni tí yóò nà fẹ́ pa ni wọ́n sì máa àwọn ọmọ tí a máa wà lẹ́yìn rẹ̀ nínà ni wọ́n nà wọ́n bẹ̀ lọ ìpa wọ́n á máa ti torí ẹ̀ kan ṣe. Can you imagine? ẹ béèrè lọ́wọ́ Olúwo obìnrin mélòó làwọn tí ń tẹ̀lé olóòlù ti nà tán ti fẹ́ nà pa obìnrin mélòó ńjọ́ Olúwo gangan ńjọ́ Olúwo gangan ti gbọ́ pé lọ́dún yìí o olóòlù jáde o àwọn obìnrin wá lọ síbi tó ti ń ṣe tiẹ̀ kò ṣẹlẹ̀ gbogbo eléyìí àwáwí àréèrè sọ kán mọ̀ sọ páwa náà sọ̀rọ̀ kán mọ̀ sọ páwa náà sọ̀rọ̀ láti wá gbèjà ẹ̀sìn ní tó gbólúwò jáde nu Olúwo has never contributed anything positively sí nǹkan tọrọ mọ́ èdè àṣà ìṣẹ̀ṣe káàárọ̀ òjíire Olúwo máa tako gbogbo ẹni. bẹ́ẹ̀ la fi bẹ pé ká bẹ ẹjọ́ bá wà bẹ olóòlù pé inú tí ń bí sófin ó tó. ẹ gbọ́ ǹtọ́ sọ torí ẹ̀ la ṣe ń bẹ̀ yín ẹjọ́ ẹ bá wa bẹ olóòlù inú tí ń bí sóbìn ó tó máa rí kí àwọn olóòlù káwọn ìdílé tí ń gbólóòlù káwọn náà dẹ̀ change kan pawódà táwo ṣe Olúwo yọkàn jẹ́ champion ni a ní nígbà báyìí ṣèbó níbo lóòlù ṣe é ṣe àwa la sọ fún ọ àwa tá a sọ fún ọ rí pé kí wọ́n yí padà wọ́n dẹ̀ yí padà wọ́n gbà sí wa lẹ́nu ẹni tí ò ní kan ṣe tó ń gbìyànjú láti mú ẹni tó ní í ṣe lọ́wọ́ dání bó bá níyàwó tó sì mọ̀ pẹ́sìn rẹ̀ dá ọ lójú ńjọ́ olóòlù bá jáde rán ìyàwó rẹ̀ kó lọ síbẹ̀ yes ṣe bó níyàwó bó lóòlù bá ti jáde dẹ́jà gbogbo ń tọ́ ẹ hàn tú sí lára ẹni kọ́ lọ rè fèsì olóòlù kọ́ lọ láyọ̀ kọ́ bọ̀ láyọ̀ káwá wo bí ti rí. ọ̀fẹ́ ríran ọ̀fẹ́ pa wọ́n ó nígbà kọ̀ọ̀kan tí
Can you imagine? Ó nígbà kọ̀ọ̀kan tí máa ń nà tí ó fi gba ẹ̀jẹ̀ wọn abẹ olóòlù má bínú mọ́ ọ̀rọ̀ àpọ̀dà lẹ́nu ẹni tí wọ́n pè ní custodian of Yorùbá heritage culture and tradition. ẹjá kúrò lórí ọ̀rọ̀ Olúwo rádaràda ní sọ bí aláìsàn tó lómi ẹja kòrò ẹjá bọ́ sọ́dọ̀ Akéúgba Góòdù. Lọ́pọ̀lọpọ̀ ọgbà bíjà bá ń bẹ̀ ká parí ẹ̀ Akéúgba Góòdù máa ń sọ fáwọn tí wọ́n jọ ń ṣẹ̀sìn kí wọ́n ṣe díẹ̀díẹ̀ pẹ̀lú ẹlẹ́sìn míì. Ẹlẹ́sìn míì ò tọ́ yín, wọn ò gbọ́n yín, wọn ò ṣáyín, wọ́n ń ṣe tí wọ́n lọ ni, kí ló dé tẹ̀ ń ta sí wọn. Yorùbá ní bá a bá léwúrẹ́ kàn gànà yóò padà wá bu ní jẹ́ o. ẹjá gbọ́rọ̀ lẹ́nu. kàn sí kí ni sọ̀rọ̀ yín gan-an ẹ sì lo fóònù ẹ kàn dẹ́mu fóònù ẹ lè fẹ́ sí. àbí o aráàmù lélẹ̀ aráàmù ń tọ̀hún gbogbo ohun tí wọ́n ń lò pátápátá aráàmù ló mú wá. ẹ fẹ́ kọ́pì bá ànábì ṣe lu ayé ṣé ànábì lo electric ní kílódé tí wọ́n lo electric kílódé tó máa lọ gbénu ilé tí wọ́n fi kọ́ nípo tí wọ́n fi kọ́ business ni gbogbo yín ṣe olè ní majority wọ́n láàyè dá wàhálà sí wa lọ́rùn. wàhálà àpẹẹrẹ àpẹẹrẹ àwọn traditionalist àwọn ẹlẹ́bọn ní ọmọ jẹ́ àwọn mùsùlùmí tẹ́lẹ̀. Ọlọ́run wọ́n máa ń pọ́n àwọn àfáà lé àwọn tẹ́ ń pè lẹ́lẹ́bọ yìí àwọn Christian wọ́n máa ń pọ́n àwọn àfáà lé wọ́n láwọn ẹlẹ́sìn kejì wa wọ́n respect Islam wọ́n respect Muslim èmi kò sì gbàgbọ́ kò sì mọ́lé yìí mo respect Islam mo respect Christianity mo respect àwọn oníṣẹ̀ṣe ṣùgbọ́n n ò ṣe kankan bẹ̀ n ò sì nígbàgbọ́ nínú kankan bẹ̀ ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú Ọlọ́run torí mo mọ̀ tó yàtọ̀ sósì mo mọ̀ tó da yàtọ̀ sílé tí ó da mo choose láti mọ̀ sílé tó da ṣùgbọ́n n ò lẹ́sìn n ò sì ní lẹ́sìn màá dàgbà màá dògbò àṣẹ realist torí ẹni ọ̀jẹ̀ ńlá yò nípọ̀sìn nínú kankan bẹ̀ àwọn nǹkan kan bẹ tí mo admire nínú Islam àwọn nǹkan kan bẹ tí mo admire nínú Christianity n tí mo admire nínú Islam kò change mind mi n tí mo admire nínú Christianity kò change life mi kò change mind mi torí n tí mo mọ̀ ní wípé scam ni gbogbo n tí wọ́n ń pè lẹ́sìn n tí kálukú ọ̀jẹ̀ ni kálukú ń wá káàkiri any religion tí ó bá ti lè change nǹkan overnight kì í ṣe religion yes Boko Haram àwọn ajínigbé wọ́n ń káàkiri kò sí Christian tó lè wọnú igbó lọ bá wọn kó gbà wọn mọ́ padà wọ́n lò 56 days ńbẹ̀ àtàfà jálàbí àtàfà súnà ìkankan ò lè wọnú igbó kó bá wa gbà wọn ọmọ yẹn jáde irú ẹ̀sìn wo wá nù. bẹ́ẹ̀ nìkan bá wà lókè òkun nìsín tó ní problem kékeré ẹ sọ pé ẹ fẹ́ wọlé alúà fún ẹ invite àwọn àfáà kan láti Ìlọrin àwọn àfáà kan láti Kogi àwọn àfáà kan láti ibi kíní kan wọ́n wá ṣàdúà fún n tí ń ṣe òun ó ṣe lọ ẹ ṣe wọlé alúà fáwọn ajínigbé kẹ́kọ̀ọ́ àwọn àfáà jọ bẹ́ẹ̀ ṣe máa ń ṣàdúà òun kẹ́ wá ṣàdúà òdì fún wọn pé kó rí báyìí fún wọn kán máa sára wọn kán máa lura wọn kán mọ̀ tí wọ́n fi ti àwọn tí wọ́n jí kó tí wọ́n fi tì wọ́n lẹ̀ tí wọ́n fi lé wọn lọ. lábúlé kan ní Kwara almost 100 kìíní kan àwọn èèyàn ní làwọn adàlúrú ni wọ́n pa lẹ́jọ́ kan ṣoṣo. àti wípé. ṣé kò sí Muslim láàrin wọn ni ṣé ò sí Christian láàrin wọn ni ṣé ò sí oníṣẹ̀ṣe rárá láàrin wọn ni. jẹ́jẹ́ làwọn ẹlẹ́bọ ń lọ Christian wọn ní yàwájú ilé ẹlẹ́bọ àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ o wọ́n dẹ̀ ti tán máyé la o ṣùgbọ́n àwọn Muslim ni ò ní jẹ́ kẹ́ ẹ lọ jẹ́jẹ́ oríṣiríṣi gbogbo nǹkan gbogbo àṣírí ló ti tú àwọn fúnra lára wọn náà mo dẹ̀ sọ́njọ́ ní mo láwọn fúnra lára wọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú èrùn àtejò pẹ̀lágbẹ̀ ni ó ṣẹlẹ̀ sí wọn kàn ẹ mọ́ fògùn bá wọn jà ẹ mọ́ sòpò bá wọn jà fúnra wọn lọ́mọ fúnra wọn lóògùn jẹ ẹ mọ́ fògùn bá wọn jà fúnra lára Muslim náà máa pieces ara wọn àwọn tẹ́ ẹ pè lẹ́lẹ́bà àwọn oníṣẹ̀ṣe wọ́n á finish eléyìí tó kù. bí èèyàn bá ń jẹ ẹ gbádùn mi àwọn ló máa pieces ara wọn. lórògbò wọ́n máa sọ wípé ta ni àwọn ló máa pieces ara wọn. ìyẹn eku ilé
àwọn tẹ́ ẹ pè lóníṣẹ̀ṣe ni wọ́n á finish wọn. tó bá ní kí ló ń jẹ ṣé yóò sọ fún pé lóògùn ni. wọ́n ní àwọn àfààní ẹ̀bùn wá jẹjẹ fájà yìí tẹ̀ máa káwa náà ká. Fúra ní pé majority ẹni tí ń gbégún àwọn tó kéwú lọ́pọ̀ nù wọn. Kí ló ń gbégún tí ń káyà kúrò lábẹ́ ìwé ìgún. Kí ló tẹ̀ tẹ̀ fọgbọ́n manage sí àwọn kẹ́kẹ́ tí wrong too wrong can never make it right. Eléyìí kẹfẹ́ rí ni eléyìí ọ̀wọ́ náà ẹ máa dájọ́ bí ẹni pé lọ́wọ́ yẹn ni kọ́kọ́rọ́ àlìjẹ́nà wà. Who are you by the way by the bush? Táwọn fún yín kọ́kọ́rọ́ àlìjẹ́nà. Fún gbẹ̀yìn tá ìṣe pé fáwọn traditionalist láyé dán. Ibo lẹ́wà lónìí ẹ jáde wá dáhùn gbogbo challenge. ẹ gbọ́ nǹkan tí mo sọ gbogbo àwọn tí wọ́n ń sọ pé ìṣẹ̀ṣe ọ̀dà láyé ìgbà náà tí wọ́n máa ń fọ́ tí wọ́n máa ń balẹ̀ eégún jẹ́ tí wọ́n máa ń ba ojúbọ Ṣàngó jẹ́ ojúbọ Ògún ayé wọn ò bẹ́tà nísìnyí wọn ò lè jáde láti wá sọ nǹkan kan fún yín torí jẹ́jẹ́ làwọn òòṣà wa dúró òótọ́ ni o irọ́ ni o à ń kóbi ìbọ wọn à ń tapó lé wọn lórí wọ́n ń dáhùn nǹkan tá à ń fẹ́. nǹkan tó bá sọ pé èèyàn kì í ṣe. à ń béèrè lọ́wọ́ Ọfá ogun eléyìí ṣe ká lọ ó ń pé a máa lọ àjókòó nǹkan kò ṣe wá ogun eléyìí ṣe ká lọ ó ń pé ká lọ àjagun àṣẹ́gun àjagun àṣẹ́gun ogun eléyìí pé ká lọ ṣe ká lọ ó ń pé a mọ̀ tí ì lọ ká ṣe báyìí kó tó di pa lọ a dẹ̀ rí dáhùn sí. yóò lọ́kọ yóò sì bímọ. bí ebi bójú ọ̀nà ẹlòmíì bá dàrú wọn á ní kó lọ béégún ilé wọn yóò sì béégún ilé wọn yóò sì padà bí ó ti wá ọ̀rọ̀ rẹ̀ ọ̀dẹ̀ lójú. kì í ṣe àṣà tí wọ́n pààyàn lẹ́kọ̀ọ́. ọjọ́ kọjọ́ tí mọ́gùn bá tẹ́nìkan bá tó lu mọ́gùn tá a bá ráwọn kírísítẹ̀nì tán wá pe àfàdúrà jagun tí wọ́n dẹ̀ pray fẹ́ tó lu mọ́gùn tára rẹ̀ dẹ̀ yá ìgbà náà máa bẹ̀rẹ̀ sí respect Christianity ọjọ́ kọjọ́ téèyàn bá lu mọ́gùn tá a bá pa àwọn àfóúnjálàbí jáde àwọn jálàbí tiẹ̀ ìṣẹ̀ṣe làwọn lọ ìṣẹ̀ṣe ni wọ́n ń pè jálàbí wọ́n jàwé kíní kan mọ́ kíní kan nísìn wọ́n rí orí igun orí àparò mọ́ra wọn nísìn wọ́n gun papọ̀. bí ọba ti wá sẹ́ni tó lè ṣe ẹ̀pànù mọ́ èèbó gan òróògùn mọ́gùn ṣe. so reality jẹ́jẹ́ wọn ń lọ èyí lẹ́mọ̀ pé lágbájá inú náà jáàná mọ̀ ní lọ láìpẹ́ ni mò ń gbọ́ tí àwọn àfáà kan sọ wípé kò síbẹ̀ yóò ṣe wọ ọ̀run rere ìgbé yóò ṣe wọ àlìjánà tí ò ní kọ́kọ́ wọnú náà jáàná mọ̀ bó lè ṣe fẹ́ dára yín lórí rú ni because majority tiwa a ti rọ̀ yìí èyàn ò lè touch brain wa kẹ́ sọ pé everybody tí ó bá wọ àlìjánà láyé yóò kọ́kọ́ wọ ná kí ni iná tó fẹ́ wọ̀ ọ́ ní ṣe kí ló dé tó kúkú wá ṣiṣẹ́ àlìjánà nígbà tó mọ̀ pé wọ́n kọ́kọ́ wọ náà sọlọ́n tó fẹ́ jẹ́ ká tó dán iná wò ká tó lọ sáàlùjánà ká tó lọ sinmi ní what kind of nonsense is that? wọ́n dẹ̀ ń sọ dìndìnrín ara tiẹ̀ náà ṣe ń gbà á gbọ́ ó sì ń tẹ̀lé wọn lẹ́yìn ẹ̀kọ́ àìmọ̀ kan. ó bá jẹ́ ń pariwo lórí ọ̀rọ̀ olóòlù nìbàdàn ṣé bó lóòlù ṣe jáde tẹ́lẹ̀ ní jáde nísìn àìmọye ọdún òbílẹ̀ tó ti kú tẹ́lẹ̀ tó jẹ́ pé ilẹ̀ jìjì tẹ́ẹ̀rù pé ẹgbẹ́ ju àwọn bàbá tí wọ́n manage everything tẹ́yìn fi wá dé bá. gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́ ní kẹ́hìn tí wọ́n ti dà fà gbogbo wọn lẹ ti dá padà sínú ẹ̀sìn bàbá wọn ojú tì yín kọ̀ tán. Can you imagine gbogbo àwọn ọmọ tẹ́ ẹ ti kọ́ ní kéwú tán ti dà fà gbogbo wọn lẹ ti dá padà sínú ẹ̀sìn bàbá wọn yes ńgbà tí wọ́n kéwú tọ́nà ọ̀la wọ́n padà sí di ìṣẹ̀ṣe ayé wọn nítumọ̀ wọ́n progress in life wọ́n wá ní ìṣẹ̀ṣe lókù táwọn máa ṣe o ìṣẹ̀ṣe ni ká máa ṣe o ìṣẹ̀ṣe ni ká máa ṣe ìṣẹ̀ṣe ni ká máa ṣe o ìṣẹ̀ṣe ni ká máa ṣe ká má gbàgbé ohun àwọn bàbá wa fèsì lẹ̀ o ìṣẹ̀ṣe ni ká máa ṣe. ẹ̀tọ́ wa gbọ́n ronú ẹ̀tàn tó ń trade blame tó fi ajẹ́ pé gbogbo ìdájọ́ tó le ẹnu yẹn láti máa gbọ́ bí ẹ bá ṣe ìsìlámù tí ọba ṣe mẹ́ẹ̀ pa ta ló sọ bẹ́ẹ̀ fún ibo ló wà ní Kùránì táwọn ànábì parí torí pé ó pa ìsìlámù fámìlì ànábì kan ò ṣe ìsìlámù tó tẹ̀lé wọn lọ Abisinia ó wà ní àwọn tá ànábì ránṣẹ́ ó ní Abisinia ó gba Christianity ó dẹ̀ dúró pa síbi ànábì òtórí ẹ̀sọ́ kíkan lọ́pàá. mo mọ àwọn afá tí wọ́n fọ́n jáde wọ́n ní làmẹ́ǹtì ebú tí wọ́n bú ìsìlámù insult tí wọ́n fún Allah insult tí wọ́n fún Quran wọ́n ní làmẹ́ǹtì burúkú gbogbo àwọn akílọ̀ fún wọn tẹ́lẹ̀ náà ni wọ́n tó ń kó pọ̀ pé. àwọn àfáànù o àwọn fúnra lára wọn náà ni wọ́n ń fa Islam ya. onídàásí nítorí abẹ́lẹ́bọ ni wọ́n ẹ̀wọ̀ àwọn mùnáfíkì túlétúlé ẹlẹ́ẹ̀kejì wọ́n làmẹ́ǹtì pé gbogbo ilẹ̀ Yorùbá bóun ló ṣe jẹ́ tó jẹ́ pé mùsùlùmí ọ̀wá yẹn wọ́n múnú gómìnà kankan torí lè tẹ́ tó ń bá bọ̀ yìí lẹ́yìn tèkó nìkan ni ló ti clear. Can you imagine kí lọ́kàn mùsùlùmí àti kírísítẹ́nì pẹ̀lú gọ́fìnà àwọn mùsùlùmí kan jáde ń bàdàn jò ní pé ẹgbẹ́ tí ó bá ti fa mùsùlùmí kalẹ̀ àwọn ò ní tẹ̀lé ẹ wo bí torí wọn tọpọlọ wọn dọ́ta sí tọpọlọ wọn jọba sí ìlú ọ̀dà ìlú òdùn gbogbo nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ ẹ̀ ń sọ̀rọ̀ muslim àbí christian kí lọ́kàn wa inú ẹni tí ó ṣe àbí ìbàjẹ́ lẹ́bọ tó bá ti jó ní òmùdẹ̀ra bá wa kẹ́lẹ́bọ máa bọ
kó wá bọ́ sòsì aṣọ ìyá aṣọ ọ̀ràn aṣọ àrùn aṣọ wàhálà aṣọ jàngbọ̀n kó wá bọ́ kúrò lọ́rùn wa kí lọ́kàn wa. iṣẹ́ wo lẹ fẹ́ ṣe ta ló fà á ẹ̀yin lẹ dá wàhálà yìí sílẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ fún Islam lórí ọ̀rọ̀ human relationship nǹkan ṣe lọ́wọ́lọ́wọ́ fún Islam bẹ́ẹ̀ni ẹ̀yin kan lẹ dá gbogbo wàhálà yìí sílẹ̀. lórí ọ̀rọ̀ òṣèlú muslim ticket ni muslim christian ticket ni ó yẹ kí ẹni ní tán bá ti mú ààrẹ tó jẹ́ christian kí wọ́n gbàkejì ẹ̀ kó jẹ́ muslim tán bá ti mú ààrẹ tó jẹ́ muslim kí wọ́n gbàkejì ẹ̀ kó jẹ́ christian. Tinubu muslim ló mú ó sì tún padà wọlé. ta ni ó wá sọ ta ló wá fẹ́ sọ nísìn pé Tinubu fẹ́ gba gbogbo Nàìjíríà fún Islam nísìn ǹjọ́ ever sọ̀rọ̀ nípa Islam àbọ̀ ever sọ̀rọ̀ nípa Christianity kí ló fẹ́ ṣe sínú ìlú ní Bọ́lá Ahmed Tinubu ń bá káàkiri bí ṣe ń sòpópónà kínní ní sòpópónà kínní ní ṣe títì kínní ní ṣe títì kínní ní ṣe ní ó dáwọ́ lérè lùwé ní ìwọ̀n bó ṣe fẹ́ revive ètò ọrọ̀ ajé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí kankan sọ́ńbẹ̀ o. sinmi gbogbo tí wọn pariwo lórí ọ̀rọ̀ olóòlù nìbàdàn ṣé wọn lóòlù iṣẹ́ jáde tẹ́lẹ̀ ní jáde nísìn àìmọye ọdún òbílẹ̀ tó ti kú tẹ́lẹ̀ tó jẹ́ pẹ́ ilẹ̀ jìjì tẹ́yẹ̀ rògbà ẹgbẹ́ ju àwọn bàbá tí wọ́n mánéjì everything tẹ́yìn fi wá dé bá gbogbo àwọn ọmọ tí wọ́n kọ́ ní kẹ́hìn tí wọ́n ti dà fà gbogbo wọn lè ti dá padà sínú ẹ̀sìn bàbá wọn ojú tì í kọ̀ tán ẹ̀ tó wá gbọ́n ẹ̀ ronú ẹ̀ kan tó ń trade blame wọ́n pariwo lórí ọ̀rọ̀ olóòlù wọ́n pariwo lórí ọ̀rọ̀ ìgbélé àhámọ́ nílùú Ṣẹ́yìn wọ́n pariwo lórí ọ̀rọ̀ Òrò nílùú Ọ̀yọ́ wọ́n pariwo Alágẹmọ níjẹ̀bú wọ́n pariwo ọdún kan náà bẹ ní Lagos State tóun náà ìfẹ́ rómi gbogbo ẹ̀ lẹ́ ń pariwo lọ́tún lọ́sì yẹra yín wò ká ẹ̀ máa gbẹ́ ẹ̀yin lẹ dá wàhálà yìí sílẹ̀ wọ́n láyé ẹ̀yin lẹ dá fìtínà yìí sílẹ̀ ẹ̀yin lẹ gbẹ́jọ́ lọ́tún ní Islam lọ ẹ̀yin lẹ ṣe bí ẹni pé kọ́kọ́rọ́ àlùjẹ́ náà bẹ lọ́wọ́ yín lẹ́yìn tá ẹ̀gbẹ́ ẹ̀ lè dá manufacture ordinary biro ẹ̀gbẹ́ ẹ̀ lè dá manufacture ordinary ball kí ni Islam manufacture rí tó jẹ́ pé ní Islam náà ti manufacture ẹ̀ tó jẹ́ pọ́gbọ́n Islam la fi manufacture ẹ̀ kí ni Christianity manufacture rí tó jẹ́ pé ọgbọ́n inú Bíbélì la fi manufacture ẹ̀ ta ni religion help bí ó bá jẹ́ pé ìlú kan ń bẹ tí ó yẹ kó lọ ń gbàdúrà ẹ̀ tí ó yẹ kó dáa rárá China ni ẹlẹ́bọ original ni wọ́n òòṣà wọn ń sìn ère wọn ń bọ not Jésù not ànábì wọn ìsà alátẹ̀lé ànábì wọn ìsà alátẹ̀ wọn ìsọmọlẹ́yìn Jésù. ẹ sì máa pàṣẹ ọ̀rọ̀ Islam bí ẹni pé wà automatic ẹ ti wà autocratic ẹlòmíràn ní Allah lórí bẹ́ẹ̀ Kùránì lórí bẹ́ẹ̀ làwọn mùsùlùmí la gbàgbọ́ ẹni tí ò sí Islam nínú ayé ẹ̀ ó lè má tẹ̀lé tẹ̀yìn wí yẹn kí ló dé tẹ̀ manage ayé Kùránì ó dé wọ́n yìí lásẹ̀ bí lọ́rọ̀ bí kàbílẹ̀ hikmati wà ní wọ́n yìí lọ́ọ́ ti ní asan ẹ pé àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run pẹ̀lú wisdom call on to the way of your Lord with wisdom and good admonition owó lẹ lò níbẹ̀ mọ́ agídí lẹ nílò bí ìfunfun ẹ fọ gbogbo ẹ lójú pọ̀ ibo lẹ wà nígbà ẹ̀ka àti ìsìnká nàbì sọ fún mọ́ àrùn ọjọ́ wa tó fi ajẹ́ pé gbogbo ìdájọ́ tó le ẹnu yẹn láti máa gbọ́ bẹ́ẹ̀ bá ṣe ìsìlámù tí ọba ṣe mẹ́ẹ̀ pa ta ló sọ bẹ́ẹ̀ fún ibo ló wà ní Kùránì tàbí ànábì parí torí pé ó pa ìsìlámù fámìlì ànábì kan ò ṣe ìsìlámù tó tẹ̀lé wọn lọ Abisinia ó wà ní àwọn tá ànábì ránṣẹ́ ó ní Abisinia ó gba Christianity ó lè dúró pa síbi ànábì òtórí ẹ̀sọ́ pé kálọ̀ pa níbo lẹ́yìn tí tí view àwọn àfáà yín. Islamic manufacture Boko Haram and bandits God bless you kò sí ní tó manufacture náà jù bá ń lọ and Christianity tún wá manufacture peace yes Islam la pè ní ẹ̀sìn àlàáfíà no Christianity lẹ̀sìn àlàáfíà kò ever síbi tí wọ́n ti lọ preach tí wọ́n má dàda ní kò ever síbi tí wọ́n ti lọ preach tán mú dàda ní they will always go with Bible. ẹ wá bá wa jọ́sìn lọ́jọ́ ìsinmi tí wọn ò jù bá ń lọ a ní fellowship níbi kinní kan Christian ó dẹ̀ fẹ́ tẹ ọmọdé ẹ pa sílé yín tẹ́ bá fi lè aláwọ̀ wọn every blessed Sunday ni wọ́n máa wá preach ìbọ̀ fún nílé bọ́ọ̀ bá lọ church ẹ sista alágbájá ààrẹ ní church lẹ́ni o broda alágbájá ṣé ò sí nǹkan kan wọ́n á preach pẹ̀lú yín wọ́n bá ń ṣe nǹkan kan tẹ́ bá ní problem wọ́n bá ń sọ̀fọ̀ ẹ̀ bí wọ́n ṣe pè yàn sójú ọ̀nà nǹkan pè lójú ọ̀nà ọ̀lànà pé Christian Islam lójú ọ̀nà ọ̀là no gbogbo ẹ̀sìn lójú ọ̀nà ọ̀là anything tá a bá ti ṣe tó bá ti jẹ́ ni lọ́wọ́ wọ́n ní orò tá a bá ń ṣe orò tá a bá ń fàdí ẹ̀sìn tí ń fúnni lówó tí ń fúnni lóúnjẹ tí ń fúnni gbogbo nǹkan lọ́pọ̀lọpọ̀ wọ́n ní tá a bá fi màálù sínkọ̀ papọ̀ jù ṣùgbọ́n bàbá bẹ́ẹ̀gùn ilé bàbá ẹni fọ́dún méje tí ò gbé ni ẹja fílẹ̀ káwọ́ sàmì ìbọ torí eégún tó jó fógún ọdún kò mówó wálé kò tún lérò lẹ́yìn ó yẹ ká parú eégún bẹ́ẹ̀ tí ká gbé gẹ̀lẹ́dẹ́ lárugẹ gbéyàn bá wà nínú Islam tẹ́bí ń pa tọ̀nà rẹ̀ ọ̀la sí òrìṣẹ́ ṣe kó fi ilẹ̀ kọ́ wá nǹkan mi ṣe o
bí èèyàn bá wà nù Christianity tí gbèsè ayé rẹ̀ ò nítumọ̀ 5 years 10 years 20 years tó tún kan rí mọ́ bí ìgbà téèyàn ò nírònú ni inú aṣálẹ̀ ló wà ní tí ẹ̀sìn wà fún tó the best of my own understanding láti jọ́sìn fọ́lọ́run kì í ṣe láti fi sòdiwọ̀n ilé ayé wa kò sí prayer tó lè mú igi tó lè wú igi kúrò níbi kan kó lọ gbìn síbòmí kò sí prayer tí ó ṣe ráìsì jiná láìsí pé ẹ ní gáàsì nínú sìlíndà yín láìsí pé ẹ bomi orí iná láìsí pé ẹ da ráìsì inú ẹ̀ kò sí iye kéwú téèyàn lè ké láyé tó lè bú ẹ̀wà téèyàn fẹ́ ṣe mẹ́mẹ́ o ká wá gbé wà sílẹ̀ ká máa kéwú sí lára kí èpo ara ẹ̀ ó sì máa bó why disturbing yourself kò sí ẹ̀sìn tó fún èèyàn níyàwó gidi tàbí tó fún èèyàn lọ́kọ rí kò sí ẹ̀sìn tí ó gbaṣẹ́ fún ọ yàtọ̀ sí àwọn tẹ́jọ́ ń sí ẹ̀sìn mọ́ bá níṣẹ́ kí wọ́n fi ọ sí tàbí tán bá ní rí opportunity kí wọ́n pè ọ sí àǹfààní ẹ̀sìn nu níṣẹ́ ká máa fi dájọ́ pé Ọlọ́run sọ pé ẹ̀yin tẹ́ ń ṣe báyìí nǹkan báyìí ni ó ṣe to the best of my understanding do you know there is nothing like àgbèrè there is nothing like panṣágà ọ̀gbẹ́lẹ̀ yàn dáadáa ìyẹn wà fún self control kálukú gbogbo àwọn tí wọ́n infuse ẹ̀ tán include ẹ̀ sínú religion tán include ẹ̀ sínú ìwé ẹ̀sìn láti kàn fi control ara yín ni there is nothing like àgbèrè there is nothing like panṣágà gbogbo àwọn tí ń bẹnu bíbélì pátápátá tí wọ́n bẹ̀rẹ̀ ilé ayé kò sóyàwó kan nù wọn kò sóyàwó kan nù wọn why disturbing yourself àgbèrè ni ẹ bá ti ṣe báyìí agreement ló wà láàrin ọkùnrin àti obìnrin tó ń bára wọn lájọṣepọ̀ agreement ni Mr. Adéyínká Adébọ́lá Alábí Mr. Adéyínká Alábí God bless you sir agreement ni there is nothing like àgbèrè nothing like panṣágà wọ́n fún lórúkọ ni nínú bíbélì wọ́n fún lórúkọ nínú kùránì ni sáwọn adìẹ ń ṣàgbèrè ni wọn ò sáà ṣe wedding lọ́dọ̀ ẹnì kankan tán fi ń kira wọn mọ́lẹ̀ sáwọn ajá ń ṣàgbèrè ni o lè kú olórí ilé ìkọ́ bọ́ sórí ilé ìlọ́la sáwọn àwọn ewúrẹ́ àwọn àgbò ń ṣàgbèrè ni why are we deceiving ourselves. ẹ bá sọ̀rọ̀ àdìs àìmọye fíwọ̀ àwọn èèyàn tó pọ̀ ní àdìs ló fi dákọ̀ kúrò lèmi máa ń lójú fíwọ̀ àwọn àṣà yín lè gbélé gbogbo wa lórí yìí náà. no you are correct gbogbo nǹkan pè ládìt ojú ìwòye àwọn àfáà kan ni wọn yàtọ̀ sí motivational speaker any motivational speaker ibi tó bá rí nǹkan dé ni yóò sọ dé motivational speaker dẹ̀ lè máa sọ̀rọ̀ kí n mọ́ ní interest mbẹ̀ kò gbọ́dọ̀ fọ́ọ̀sì ẹ̀ lémi lórí pé n tó ń sọ yẹn gangan lọ́tọ̀ náà mo lè pé wọ́n rí gbà bí ni èmi rí gbà bí lọ́nlọ́ ẹ kí n lọ́nlọ́ mi ilé ayé ìfẹ́ gan ó tó everybody gbé kò sí nǹkan tó yẹ kó kan nìkan láti control ẹnìkan tàbí láti sọ fẹ́ nìkan pé ntọ́ yẹ kó ntọ́ gbọ́dọ̀ ṣe lélẹ́yìí Ọlọ́run bá dá wa sílé ayé kí kálukú wá tẹ̀fẹ́ nú ẹ̀ kí kálukú ó sì lọ padà. kẹ́ ẹ máa dájọ́ pé ẹni tó bá ń gbọ́ music yóò wọ̀ náà bá ń gbọ́ music yóò wọ̀ náà subhanallah. ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín nísìnyí kọrin nísìnyí tẹ́ ń gbóṣùbà kárí láì fún torí pé bẹ́ẹ̀ ni ti mú oúnjẹ wálé ní bá ń jó kíní bàndírì nìkan ní kẹ́ ẹ máa jó kíní kan àìmọye olórin Islam tó jẹ́ pé keyboard piano ni wọ́n fi jẹ lọ àìmọye olórin ẹ̀sìn Islam ní ò ní voice tó dáa tó jẹ́ pé auto tune ni wọ́n fi change voice ẹ̀ kó tó dùn ún gbọ́ létí condemn ẹ̀ mọ́ o. pẹ̀lú ọ̀nà ibo ni Kùránì ti sọ pé ní ti ń gbọ́ music yọ wọ̀ náà ayé àti bẹnu ṣọ̀rá ẹ̀ lọ́ka dáadáa ọ̀dọ̀ ní tọ́lọ́ bá yín sọ ọ̀dọ̀ ní tí ń wí ọ̀dọ̀ ní nǹkan tẹ́lẹ̀ wí ẹni tó bá ya fọ́tò yọ wọ̀ náà kí ló dé tẹ́ ẹ fẹ́ sọ wá di stone age the world is moving forward and you are moving us backward. ṣé fọ́tò ti dé ń gbà yí ànábì tánábì òfin wa sọ pé ẹni tó bá ya fọ́tò yọ wọ̀ náà because ká ní picture ti dé ń gbà yí ànábì ni yóò ní picture á rí picture rẹ̀ fọ́tò tí ì dé láyé ànábì fọ́tò tí ì dé láyé Jésù fọ́tò tí ì dé láyé ẹnìkankan nù wọn àbárí fọ́tò King Solomon rẹpẹtẹ torí bó ṣe lówó tó bẹ́ẹ̀ ṣe kàrámà ẹ̀pọ̀ lówó tó yóò ní special photographers tiẹ̀ tí ó pọ̀ so in tí ò tí ì dé
ẹ lè predict ẹni tí ò tí ì dé ẹ lè sòfin ẹ̀ ń pé báyìí ni ó ṣe rí fẹ́ni tó bá lù ńgbà tí fọ́tò tí ì dé rárá àwọn àfáà kan sọ bẹ́ẹ̀ o ó wà lọ́wọ́ wa á play ẹ̀ à ń ré jọ ni kọ́lọ̀ ó dá gbogbo wa sí kọ́ mọ́ fi kú òjijì pa wá. You are progressing the progress of Islam for God's sake. Kí ni sọ̀rọ̀ yín gan-an? Ẹ sì lo fóònù, ẹ kàn dé àmú fóònù. Ẹ lè fẹ́ sí súnà, ẹ fẹ́ kọ́pì bá Ànábì ṣe lu ayé. Ṣé Ànábì lo electric ní kílódé tí wọ́n lo electric? Kílódé tí wọ́n lọ gbénu ilé tí wọ́n fi kọ́ nípo tí wọ́n fi kọ́? Kò yé mi. Business ni gbogbo yín ṣe olè ní majority. Wallahi ẹ dá wàhálà sí wa lọ́rùn. Tàpẹ́lẹ́ ní àwọn traditionalist àwọn ẹlẹ́bọn ní ọmọ jẹ́ àwa mùsùlùmí tẹ́lẹ̀. Kódà tí wọ́n bá rí àwọn àfáà gbà míì, wọ́n ní àwọn àfáà ní ẹ̀bọ̀ ẹ̀wọ̀n wá jẹ́ fáàtì àyídẹ̀ ẹ̀ máa káwá náà ká. Ẹ fura ní pé majority ẹni tí ń gbégún àwọn tó kéwú lọ́pọ̀ nù wọn. Ẹ tí láwọn egun ti ń káyà kúrò ánìlá lè kú egun ni. Kí ló tẹ́tẹ́ ẹ̀fọ́gbọ́n manage sí àwọn kankan ti wrong. Too wrong can never make a right. Ẹ kàn wá kágídí bọ orí bí funfun. Ẹ wá ń da gbogbo ẹ̀rú. Bí sọ̀kòtò rẹ̀ ọba kẹlẹ̀, ọ̀wọ̀ náà, bọ́ọ̀ bá ní irùngbọ̀n, ọ̀wọ̀ náà, kódà mo tún gbọ́ kan tó fọ́nì. Lóòótọ́ làwọn náà kà wá lónìí. Àtúrò àmọ̀ ìgbà Ànábì ọ̀jẹ̀ sọ tí ó ta kó common sense. Àwọn kankan bẹ nínú ara ìdá tó. Ẹni tó kíìpù rùngbọ̀n kíìpù ẹ̀ fúnra lára ẹ̀ ni. Béèyàn bá ní rùngbọ̀n yọ wọ̀ náà, àá jẹ́ pé èmi tí mo ní rùngbọ̀n ẹ̀ nísìnyí, àlùjánnà nílé mi, àkàndá wí kóńkó, àlùjánnà nílé mi. Automatic ni òun lè control rẹ̀. Wọ́n ní yíyan tá a bá fẹ́ yán ká máa dá padà. Pé sísìn ni ká máa dúpẹ́ fọ́nà lórí ẹni tó sin bẹ̀tì yíyan ká máa dá padà. Can you imagine àwọn muslim wọ́n dorí èèyàn rú tàbí ká sọ pé àwọn alákatakítì nù wọ́n dorí èèyàn rú béèyàn bá ń tẹ̀lé wọn because àwọn muslim tí máa ń bí ìyànnú ni pé àwọn muslim kan bẹ tó jẹ́ pé wọn ò mọ̀jú kán ó kírun fọ́lọ́ ńlọ kán jọ́sìn fọ́lọ́ nìkan wọ́n bẹ́ẹ̀ sílé ayé wọn lé lórí àwọn gangan máa ń gbọ́ tó bá ń gbọ́ dáadáa táwọn wèrè kan kọ̀ọ̀kan sọ láàrin wọn wọn kì í listen sí wọn wọ́n máa ń sọ pé bo ni wọ́n ti rí kéèyàn sọ pé béèyàn bá fẹ́ yán wọ́n rí kí n dá padà bó mo fẹ́ dá padà pé sí sínrìn kan ó sìn nìkan ni kéèyàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn kìíní ọdún orí èèyàn ru Ọlọ́run gbọ́. Ọ̀nà ló ní yíyan Kùránì ọ̀sán tó jọra Ànábì ọ̀jẹ̀ sọ jọ́ta lọ́wọ́ àtàwọn oríṣiríṣi ẹ̀yin yìí náà lè tú wa ká ẹ fẹ́ ká jà nísìn ká béèrè fún ẹ̀tọ́ wa lórí ọ̀rọ̀ ìṣèlú ẹ fẹ́ ká béèrè fún ẹ̀tọ́ wa lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn tó kù níta lè rí ẹ̀tọ́ yìí fight for now torí ẹ̀ ti sọ gbogbo wa dọ̀tá ara wa ẹ wo bí tẹ yẹyẹ àwọn onísúfídé ẹ wo bí tẹ yẹyẹ tẹ̀bùlíìgì dé wọn ẹ tẹ̀bùlíìgì ẹ sara wọn aláfíà tẹ̀bùlíìgì wà Sòkòtò wọn yẹ kalẹ̀ lẹ́fún rò para àwọn alákatakítí tẹ̀bùlíìgì rárá ẹ wo bí ẹ yẹyẹ wọn dé ẹ wo bí tẹ yẹyẹ wọn MSS dé ẹ wo bí tẹ yẹyẹ gbogbo. wàláì àwọn tẹ̀bílíìkì wọn ò kì í fàjàngbọ̀n o wàláì tàlà ìsúnmọ́bìlà làṣẹ láwà àwọn tẹ̀bílíìkì àfọ̀mọ́ tọ̀dọ̀ tiwọn sọ́lọ̀ ni wọ́n fọkàn sí páwọn ń ṣe wọn ìsàlákatakítì lóòótọ́ kò síbi tí ọ̀sàlákatakítì o ìkọ̀ọ̀kan tẹ̀bílíìkì lè máa rí ìkọ̀ọ̀kan. wọn fà jẹ́ ṣe wàhálà jẹ́ fi gbé ìsìlámù kalẹ̀ ẹ wo ọgbọ́n jẹ́ fi pákéjì ọ̀rọ̀ àwọn eléégún tó jẹ́ pé tí wọ́n negotiate ni tẹ́gbọ́n bá ń bọ̀ tó bá déwájú mọ́sálásí wọn pàdé wọn sìn wọ́n pàdé fún lùlù rẹ lọ ni pé tó bá lè ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. máà nìyí kò ní bàjẹ́ fún ọ láyé àtijọ́ do you know gẹ́gẹ́ bí ọmọ kérúbù àti séráfù a máa ń jáde lọ́jọ́ ọdún Michael a máa ń jáde lọ́jọ́ Easter ní Easter a máa ń ṣe parade jáde tá a máa lùlù do you know tá a bá ti dé Central Mosque ìlú wa a máa pàlù a yàn kọjá lásán tá a bá ti rìn sísàlẹ̀ a tún bẹ̀rẹ̀ ìlú wa padà that is respect fún ẹ̀sìn Islam kó má bàa fàjà kí ránṣẹ́ kan má bàa dí kan lọ́wọ́ that is tó bá jẹ́ lọ́wọ́ tó bá bọ́ sọ́jọ́ Friday ọ̀rọ̀ yẹn lọ́jọ́ ìrántí bá a ti ṣe nù. agbára tẹ́lẹ̀ ní nàìjà ẹbí political office gbogbo yín wá ìjọba gbogbo yín wá tẹ́ ẹ bá rí olówó kẹ́ ẹ gbọ́ ayé mọ́ níbi ìkẹ́kọ̀ọ́ ẹ já wàhálà lẹ̀ tẹ́wọ́ lọ́wọ́ pamọ́ ẹ̀yin ní ọlọ́ọ̀ni ẹ̀ ní bọ́lọ̀ dáadáa tọ́lẹ̀ jáfìtì náà lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ́gbẹ́ fáwọn traditionalist láyé dán ibo lẹ wà lónìí ẹ jáde wá dáhùn gbogbo challenges kẹbìrì ó jẹ́ jẹ́ gbogbo challenges àwọn náà twist ẹ̀ ni bọ́ọ̀ bá bú mi lókè mi náà bú ọ nsàlẹ̀ ni wọ́n fi ṣe gbogbo bí ẹ ṣe ń yẹ̀yẹ́ Islam yẹn 90% ń jẹ́ sọ wà láàyè lórí rẹ̀ àmọ́ ẹ̀jẹ̀ mi wá gbọ́rọ̀ ẹ̀yin ni ẹ kọlu kírísítẹ́nì ẹ yẹ̀yẹ́ gbogbo tí ń jẹ́ kírísítẹ́nìtì àwọn náà fáyàbà ẹ wá lọ kọlu àwọn traditionalist tẹ lérò páwọn ni wọn pọ̀ sẹ́wọ̀n ò ti pọ̀ ní ìsìn o ẹ lọ wọ ọdún egún bí ìgbà tí wọ́n tún jáde níbi wọ́n ti ń gbá national football competition ẹ rí wọn tí wọ́n tún tẹ̀léra wọn ni ọmọ mùsùlùmí ní 70%. ẹ wá wo tọ̀dọ̀ wa wọ́n gbé egún lónìí wọ́n gbájà lánàá ẹ wá wèrò bó ṣe pọ̀ tó ìlú tí ń wá síbi ọdún eégún ìlú wa wọ́n jù ìlú 5 lọ wọ́n wà láti Ifẹ̀
wọ́n wà láti Mọ̀dẹ́kẹ́, wọ́n wà láti Ẹ̀dún Àbọ̀n, wọ́n wà láti Moro, wọ́n wà láti Àṣípa, ará Akínlàlú ọ̀wà, ará Òde Òmù ọ̀wà, ará Gbọ̀ngàn ọ̀wà láti wá wo eégún. Ǹjọ́ ni mọ́sáàsì kún tó bẹ́ẹ̀? Ṣé gbogbo ṣọ́ọ̀ṣì ní kún tó bẹ́ẹ̀? Láíláí bó náà ti fẹ́ rírò èrò. àwọn tí wọ́n tẹ̀lé wọn ẹ fọpọlọ sí àtọ. Mùsùlùmí ló pọ̀ jù lábẹ́ ẹ̀kú. Mo fọlọ́ ń búra, Muslim lọ́pọ̀ lábẹ́ ẹ̀kú kì í ṣe Christian. Àwọn Christian tán bá ti ń gba Christianity wọn ètò ń ṣe kúbẹ́kúbẹ́ mọ́ yàtọ̀ sáwọn pásọ̀ tí wọ́n agbára káàkiri o. But Christian kó tó lọ torí bẹ́ẹ̀ kú kò wọ́pọ̀. Yọ́ wà o ṣùgbọ́n kò wọ́pọ̀. Muslim lọ́pọ̀ lábẹ́ ẹ̀kú. Àwọn Nurudeen àwọn tọ́pọ̀ lábẹ́ ẹ̀kú nù. Wa Mùsùlùmí dọ̀tá ara wa gbogbo ẹ̀yin alákatakítí ẹ sọ àwa Mùsùlùmí dọ̀tá ara wa eléyìí kèfèrí ni eléyìí ọ̀bọ̀ náà ẹ máa dájọ́ bí ẹni pé lọ́wọ́ yín ni kọ́kọ́rọ́ àlìjánnà wà who are you by the way and by the book táwọn fún yín kọ́kọ́rọ́ àlìjánnà sọ tí mo bí ọ̀rọ̀ tiẹ̀ dáwọ́ kan kù sí. Well wọn bá ta ti gbọ́ látẹnu Sheikh Akeugba Gold ó ti tó. A ti establish ní ta fẹ́ establish eégún lolóòlù. Olóòlù tí ń jáde látọdúnmọdún kì í sì róbìnrin. Má dẹjà o ọgbọ́n tó ṣẹlẹ̀ sárábìnrin fúnra ẹ̀ lọ́sàfẹ́nu sọ mo dẹ̀ play ẹ̀ fún ọ. Látọjọ́ tó ń ṣe rìkọ́ọ̀dù olóòlù ńgbà tó rìkọ́ọ̀dù olóòlù kí ló wá fi ṣe? Sọ́tà fẹ́ èbó ni kò táfẹ́ nìkankan kí ló change nínú ìgbésí ayé ẹ̀? Wọ́n sọ pé kó delete ẹ̀ yọ padà delete ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ now ilé ayé rẹ̀ ò tí ì rojú ó ti dọmọ onísun ẹ̀jẹ̀ ó ń ṣe nǹkan oṣù kódà látijọ́ tó ti rìkọ́ọ̀dù ẹ̀ kì í ṣe pé olóòlù jáde lánàá o kò jáde lónìí olóòlù ti jáde sẹ́yìn o. Aburú tó dé bá ńlọ́jọ́ wá àwọn olóòlù lọ o ńlọ́fọ́ kan kéèjì o nìyá rẹ̀ fi gbé táàtà o. Àwọn àpẹtọ́ ẹ̀ ń bá ṣe tẹ́nìkan ò ṣe rí nítójú wọn máa ń rí lélẹ́yìí o mú wádìí òòṣà. Because ọ̀pọ̀lọpọ̀ àwọn eégún tá à ń gbé ni wọ́n máa ń ṣètùtù ẹ̀ kí wọ́n tó jáde. Eégún ilé wa ẹni tí yóò tẹ̀rí sí wọn kọ̀kọ́ pàgbín sórí ẹ̀. Bó bá sọ pé rọ ni wá béèrè bó bá ní kò sí eégún ìmí ó sọ fún ọ pé àwọn eégún tó lágbára ń bẹ o a ti rí lára àwọn ẹgbẹ́ wa tí wọ́n jí eégún gbé ńgbà táwọn èèbó ń rà á ọpọ́n fàlàwà náà fẹ́ tà láyé ìgbà náà. Ìmí ọ̀láyà àtẹlé eégún gbígbé òun eégún ilé wa kò tiẹ̀ ṣe é gbé. Olóòlù ti Ìbàdàn kan mọ́ lóòlù ń tọ̀dọ̀ wa mo ti sọ eégún ilé bàbá mi nù eégún ilé bàbá ńlá bàbá mi nù kan mọ́ lóòlù ni eégún ńlá ni ẹrù tí ń bẹ lórí ẹ̀ tó bá ń gbọ́ ara wájú ẹ gbé ìrò ẹ̀yìn ẹ gbà gẹ́gẹ́ lù wá láǹtakùn òfúyẹ́ ọrùn rẹ̀ ó mọ̀ àwọn tó wà lẹ́yìn rẹ̀ ni wọ́n bá pín gbé. Sọ̀ǹtàwá mọ̀ làwa ń sọ wọ́n kọ́kọ́ pàgbé sórí ẹni tí yóò gbé kó tó tẹ́rí bọ̀. Eégún tán jí gbé agboolé láti rè gbé kì í ṣe eégún tiwa o eégún tán jí gbé ẹni tó gbé confess ń gbé ni kéèyàn ó gbé aṣọ kọ́ máa gbé. Mo ti sọ́rí tọ̀rẹ́ mi Fẹ́mi kí n forúkọ sọ́nù ìmú ẹ̀ lẹ̀ tó gbégun eléégún bóyá wọ́n ń gbégun ilé wọn I don't know bóyá wọ́n ń gbégun ilé wọn I don't know. Ó ṣàgbégun ọ̀rẹ́ wa kan wọ́n jágbó ńbẹ̀ wọ́n ti nà lọ́rẹ́ Ògùn Fẹ́mi ọdẹ ó gbin kú ni. Life story lèmi ń sọ lèmi lélẹ̀ tí mi ń sọ yìí a lọ kí Fẹ́mi nílé bóyá wọ́n gbọ́n òrí palára ní o gbogbo bíbà yìí ọ̀ndàn gbìnrin ojú Fẹ́mi kọ̀ọ̀kan tó báyìí lágbárí nǹkan gbìnrin bó ṣe kò kíje wọ́n á gbé èèyàn ò kíje kò péjọ méje tó yẹ jáde láyé. Ilé wọn wà ń bẹ títí dì sí o mo lè mú ọ débẹ̀ kò sí ẹyẹ nínú ilé yẹn di ìdòní.
kò sẹ́yẹ nu lé yẹn dòní. So muslim ẹ̀yin islam ẹ̀yin muslim tẹ́ bá fẹ́ kí iye àtàpọ́nlé ó padà sára islam ẹ má fẹnu kan ẹ̀sìn àwọn tó kù mọ́. Anybody tó bá ní lọ́kàn láti pa ìṣẹ̀ṣe run yóò tán tìrantìran. Wọ́n hèlè Olúwo lónìí ẹjẹ́ àjọ máa wò gbẹ̀yìn sí ẹ̀. Mo gbàwó fún islam mo ṣe kinní kan fún islam ẹjẹ́ á máa wò gbẹ̀yìn ẹ̀. Òun sọ pé kán má gbégún mọ́ òun sọ pé kán má sọ̀rọ̀ mọ́ òun sọ pé kán má sòòṣà mọ́ àfòòṣà níwò ẹjẹ́ á máa wò gbẹ̀yìn ẹ̀. Torí ń tọ́jọba lé lórí nu ntí wọ́n ní kó wá dáàbò bò nìyẹn ló yẹ̀yẹ́ ló tú síta hàn. Wọ́n ń sẹnu yànṣá olóòlù abẹ́ọ́ o má bínú sáwọn obìnrin mọ́ o inú tó bí sí wọn ti tó o. Ṣé kó lòlù ó máa fọ́ra obìnrin lórí ni? Lóòótọ́ kò sáwo kan láwo ẹ̀wà bí ò sáwo èrè yóò sì tawú jẹ. Ṣùgbọ́n tá a bá fi pamọ́ ní níyì àwọn baba ńlá baba wa pa nǹkan wọn lájùbà. Mọ́kà Mọ̀dínà Kàábà wọ́n pa lájùbà wọ́n tọ́jú ẹ̀ ni lẹ́sẹ̀ ń lọ worship ẹ̀ lọ́dọọdún lẹ́sàn millions of naira láti lọ wò ó. Èmi náà fẹ́ yípo Kàábà mo fẹ́ gan ní mo fẹ́ gan ní Yáfíjí mo fẹ́ gan ní kí n Sèédà mo fẹ́ débẹ̀ kí n wo sàrí ànábì ń tẹ́ bá lọ́nu. Mo ń gbọ́ àfáà kan tí ń sọ wípé ìwé èwo ló establish Ṣàngó ńgbà tí ọ̀gbọ́ tán ńgbà tí sọmọ Yorùbá wọ́n kàn sọ Yorùbá ni Mali wọ́n ti wá Sudan wọ́n ti wá. Kò sẹ́ni tí ó mọ̀ wípé ọmọ Ọ̀yọ́ ní Ṣàngó Nupe nìyá ẹ̀. So kí ni tẹ́mi Àkàndá Awíkonko ń sọ ò ní wípé ojú ọ̀run yìí tẹ́yẹ fò láì fapá kanra wọn. Bó bá jẹ́ pé lóòótọ́ nínú Jahannama wà tí mo dẹ̀ choose láti lọ sínú Jahannama ṣé bí kìí ṣe náà Jahannama tiẹ̀ ìbẹ́ mi ni máa wọ́ bẹ́ẹ̀ ńgbà ìṣèpá àjọ jóná. Why can't you leave me alone? Because ọ̀run àpáàdì lèmi gan láìkì kìí sọ̀run rere. Èmi Àkàndá Awíkonko lèmi ń sọ lójú gbogbo ayé yìí mi láìkì ọ̀run rere torí àwọn kàtígórì èèyàn tí ó wà lọ́run rere I don't like them. Àwọn tí ó wà lọ́run àpáàdì àwọn ni amazing people. Because irú àwọn èèyàn wo lábàá lọ́run àpáàdì àwọn bíi Fẹlá Aníkúlápó Kútì àwọn Kọ́sì Ọ̀jàkọ àwọn Saint Janet ọmọ Rápálá papátọ̀ síbẹ̀ tó wọ́n mọ kọrin fún alọ́ ọmọ Rápálá mọ̀ ti gbàjọba o ìjọba kíní òun gbàjọba ọ̀run àpáàdì gbogbo àwọn èèyàn tá a fẹ́ rínu ọ̀run àpáàdì sí a máa wà ńbẹ̀ fàájì ọ̀pọ̀ ńbẹ̀ azin àwọn oríṣiríṣi ìlú lọ́tún lọ́sì gbagbagbùgbù a máa dáńsíá ọ̀run rere ti máa dọ́ọ̀lù jù. Kí n lọ jókòó sọ́run rere kan máa ṣe mímọ́ for how long yóò ti dọ́ọ̀lù jù ẹjẹ́ àṣẹ sí a. Wọ́n parọ́ fún ọmọ ìka kan ó jókòó fọ́gọ́ fẹ́gbẹ̀rún ọdún ta ní ọmọ bóńtọ̀ ń kà á 1000 years kọ́ 1 million years ní ọjọ́ mélòó gan ọdún mélòó gan láyé. Ìran bàbá mi márùn-ún ò tí ì lò 1000 years ẹ wá lọ́mọ ìka kan ó jóná fún 1000 years tọ́mọ ìka kan bá jóná fún 1000 years ìka márùn-ún ó jóná fún 5000 years ìka márùn-ún eléyìí ó jóná fún 5000 years ìka mẹ́wàá ẹsẹ̀ yóò jóná fún 10,000 years that is 20,000 years lórí ìwọ nìkan. Ta ni ọmọ kó náà bẹ̀ ṣé petrol ní tán bó bá jẹ́ dísù wọn fi ń kó náà bẹ̀ sí ò ní tán. Stop deceiving yourself there is nothing like ọ̀run rere àtọ̀run àpáàdì. Lọ́wọ́ Elon Musk ó ti kúrò nínú heart tá a wà yìí ó ti lọ sínú Mars inú Mars ló ti ń lọ jayé ó ti ń lọ jayé nínú Mars ìwọ wà ń bí just a single person lọ́wọ́ investment yẹ. Sọjá ayé tanra wa bá tiẹ̀ lọ́run rere bá lọ́run àpáàdì ẹ̀já kọ́kọ́ tún lé ayé tá a wà yìí ṣe ná ibi tọ́lọ́run kọ́kọ́ fi wá sí lélẹ́yìí ẹ̀já kọ́kọ́ lu ẹ̀mí wa fún dídá ọmọlàkejì ẹ̀já lu ayé wa fún ìgbédìde ọmọlàkejì
òkú wa kò ní nǹkan kan tí ó ṣe mọ́ àtẹ́ntí lọ́run àpáàdé àtẹ́ntí lọ́run rere ẹnìkan kò ní rẹ́nì kankan mọ́ mọ̀ bí tí dáàdì mi wà nísìn mọ̀ bí bàbá dáàdì mi wà nísìn mọ̀ bí ìyá mọ́mì mi wà nísìn mọ̀ bí ìyá mọ́mì mi wà nísìn. n tí mo mọ̀ ní wípé amójú orórì wọn ṣùgbọ́n tá a bá gbẹ lo and behold ó possible ká mọ̀ bá sọ tá a fi sí wọn mọ́ ó possible ká mọ̀ bí egun wọn pósí ó ti di ẹ̀pẹ̀ gbogbo ara ó ti ké egun orí nìkan torí egun orí ni ó dàbí postobon lo and behold ìjọ tó bá ti kú látọjọ́ kejì àwọn ikán àwọn ìtalẹ̀ wọ́n mọ̀ ṣàjọyọ̀ pé ọbẹ̀ sọ mélòó wọn jẹ lára tiwa tá a gbẹ yìí ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ yọkùn tẹ́ ẹ yọ̀dí wọ́n ṣe àjọyọ̀ yín lọ́tọ̀ o kọ́lọ́n ṣàánú wa o so lo and behold kí n tó máa lọ my lovely brothers and sisters ń bi eré láti mú tọrọ jẹ́ kẹ́lẹ́sìn yẹn ó sin tiẹ̀ stop calling anybody ẹlẹ́bọ àwa láìkí ẹlẹ́bọ torí ẹlẹ́bọ ni ó mú ewé jágbáméwé jogbo yóò lò ní ìsìn yóò ṣiṣẹ́ wọ́n bá sọ pé èyàn ò rí gbọ̀nsẹ̀ sí tí wọ́n bá gbo àwọn ewé kan fún un yóò yàgbẹ́ kàntú wo lè yóò mú tí è yàgbẹ́ tí ì bá ṣe àwọn nǹkan ṣẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀mú mọ́ how many prayer lẹ́ṣe tí ó mẹni tí ò tí ì rí gbẹ̀yà tí ó mú yàgbẹ́ ẹja mọ́ ṣìbànújẹ́ ò ní kẹ́ni kankan o wàhálà àti ìdààmú ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín wa wọ́n tẹ́fà tán bá ti pè lẹ́wọ̀ mọ́ bá wọn dé díẹ̀ o sọ̀rọ̀ o gbàgbé ìtàn tán sọ fáńgbà tá a kéré tán sọ pé àìpagún àìjẹgún àìfigún bọrí àìfigún bọfá meanwhile kì í ṣe pé wọn ò gbọdọ̀ jẹgún àyàfi tó bá jẹ́ pé igún ní nǹkan kan lára tí máa ń pààyàn that is number one n tí kì í jẹ́ kí wọ́n jẹgún ò ní wípé igún ò neat brother mi sister mi igún ò neat tí wọ́n gangan bá rí igún kò ní wù ọ jẹ igún ò neat kò lẹ́ran lára ọ̀pá lórí so ìyẹn ni wọ́n fi ń pé àìjẹgún ká má jẹgún wọ́n wá sọ̀tàn kan fún àgbà tá a kéré kí n fi léyìn kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ẹnìkan ń bẹ tó jẹgún ńgbà tó jáde ó sọ fáwọn èèyàn pé adìẹ ló ń jẹ ẹnìkan wá ń bẹ tó ń jadìẹ ni wọ́n ń pariwo káàkiri ṣe bọ́n níwọ̀n ìjẹgún ni ṣe bọ́n léèyàn ìjẹgún ni mo ẹ̀sẹ̀ jẹgún tán ní ìsìn ni mo ẹ̀sẹ̀ jẹgún tán ní ìsìn ni kí ló ṣẹlẹ̀ sí inú rẹ̀ bẹ̀rẹ̀ sí wú míwáyé kò sí jẹgún ni wọ́n fi sọ wípé ẹnu aráyé lẹ bọ́ bọ́mọ bá jábọ́ lẹ́yìn èèyàn lọ́jà ọgìyẹ ọkọ kan ní òkú mọ́ lórí baba ńlá àárọ̀ ni àsán táwọn ará ọjà bá pariwo wọ́n sọ pé ọmọ òsì gbọ́dọ̀ jábọ́ o iye ọkọ báyìí ní òkú mọ́ ni wọ́n lọ bá po nǹkan mọ́ lé tí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó sì ṣẹlẹ̀ sọmọ rú ẹmọ bẹ́ẹ̀ ńlá àwọn ìyá wa fi jágbọ́n ńlá bàbá wa fi jágbọ́n bọ́mọ bá ṣèṣì jábọ́ lọ́wọ́ kò sọmọ tí jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ àpọ́nlé ọ̀rọ̀ ni pé bọ́mọ bá ṣèṣì jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ kíyẹ̀ ò gbọ́mọ kó dorí ẹ̀ kodò lẹ́ẹ̀mẹ́ta òkè ọmọ jábọ́ lẹ́yìn ẹ̀ pọ̀ gbé dorí ẹ̀ kodò nàrí ẹ̀ sókè tún dà kodò tún ná sókè tún dà kodò tún ná sókè kálukú ọ̀pánu mọ́ wọn á ló ti ṣe ẹ̀rọ rẹ̀ ó ti ṣe ìwọ rẹ̀ ẹnu aráyé lẹ́bọ ẹ jẹ́ kó lòsà ó sin òsà rẹ̀ ẹ jẹ́ kí kálukú sin tó bá gbàgbọ́ kí kálukú sin tó bá gbàgbọ́ bọ́n bá ń bọ Ṣàngó tí n bá wà ń bẹ̀ ń wọ́n bá wọn bọ́ o Ògún ni mo láìkì kan máa bọ́ torí àjẹ́ sunsun àwọn ẹ̀wà jẹ a sì mẹ́mu a sì jẹ ajá torí kò sátánù ní kíní ajá bí bá ń somi yọmọ pọ́n nǹkan ẹ̀la a jẹ ajá wọn ó dín ajá a yan ajá gbẹ a yan ajá jẹ àgàndọ̀rọ̀ àwíkoko ọ̀rọ̀ tí mo sọ lónìí ọ̀rọ̀ tá a sọ lónìí gbogbo ọ̀rọ̀ tá a gbọ́ yìí àwọn ẹlẹ́sìn Islam ló bá wí jù àwọn ni máa ń discriminate àwọn ni máa ń pọ́ mọ́ àwọn òlífẹ́ kiri yó àwọn ni máa ń pẹ́ lẹ́sìn kan kiri yó àwọn ni máa ń pẹ́ lẹ́sìn kan lẹ́lẹ́bọ
ẹ fẹ́ kálàáfíà wà nínú Islam, ẹ fẹ́ kí Islam ó máa gbilẹ̀ sí, a sọ pé kẹ́ má propagate ẹ̀, a sọ pé kẹ́ má kéde evangelism ẹ̀, gbẹ̀jẹ́ kí kálukú ó kéde títọ̀dọ̀ ẹ̀ náà làbá wà lálàáfíà tó lè má láàfíà wà nínú lónú o, àánú Olódùmarè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan wá sílẹ̀ o, ilé òní ilé wa tọ̀nù nínú àwọlé